Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa gba kú àṣálẹ́, a kú ọjọ́ méjì mẹ́ta. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Mo kí gbogbo wa agbẹ́sìngà àgbáyé. Gbogbo àwa tí a bá ń wọlé, ẹ dákun ẹ bá mi share program yìí. Ẹ bá mi share program yìí. Ó ṣe pàtàkì fún gbogbo apápátá. Ìdààmú ò ní dé wá bẹ́ẹ̀, o ò ní sunkún lórí ọmọ. O ò ní wà lójú kan náà bí omi adágún. Ohun tí mo gbé wá lónìí ó ṣe pàtàkì púpọ̀ láàrin Islam. Wa alaikum salam bàbá mi àgbà Bentosh, you are welcome sir. A kú ọjọ́ mẹ́ta, àánú Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí lónìí, ẹ dákun ẹ bá mi share rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ má yẹ kó flag program yìí nítorí Ọlọ́run àtànábì. Mo ń kẹ́yìn ìyá mi bẹ́ẹ̀ ṣe ń wọlé, bẹ́ẹ̀ ni mo ń kí gbogbo ẹ̀yin bàbá mi. Mo ń kẹ́yìn tájọ jẹ́ ẹgbẹ́, mo ń kẹ́yìn tájọ jẹ́ Sawawu, brother Yusuf, Iliyasi, you are welcome sir. Kọ́lọ́run jẹ́ kí a rí yín pẹ́, a ó ráyé ṣe, a ó rí gbà lò. Ọlá títóbi ànábì wa Muhammad. Bismillahi rahimi rahman. Bismillahi rahmani rahim. Wabi inasta'in. Brother Ahmed Dare Ibrahim, you are welcome. Wa alaikum salam. Ẹ káàbọ̀ bí ẹ ṣe ń wọlé, àánú Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká máa share rẹ̀. Ẹ jẹ́ ká máa share program yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́, topic tí mo gbé wá yìí, ó wà very important. Ó sì ní ṣe pẹ̀lú nǹkan tèmi àti ẹjọ́ gbé dání. Ó ní ṣe pẹ̀lú nǹkan tàjọ gbé dání. Mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé àwọn ọ̀rọ̀ yìí ó ń dá mushkila kalẹ̀, ó ń dá wàhálà kalẹ̀. Brother Tayelolu Ìṣọ̀lá, you are welcome. Wa alaikum salam. Àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Zakiru Keujina Alao, wa alaikum salam. Ẹ ṣé púpọ̀, ẹ kú gbogbo gbà. Àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ọlá títóbi ànábì. Bọ́dà ṣe kó ní Ọ̀dẹ́wálé Badmus, wa alaikum salam. You are welcome bàbá mi. Ọlọ́run jẹ́ kí n rí yín pẹ́, bí ò ní wá yín tì, àṣetì ò ní jẹ́ ti yín. Ọlá títóbi Ọlọ́run àtànábì. Brother Rafiu Keuyemi Nurudeen, you are welcome. You are welcome sir. Brother Olatunji Rafiu, wa alaikum salam. You are welcome sir. Ẹ káàbọ̀ sórí ètò, mi ò ní wá yín tì, ọlá títóbi Ọlọ́run. Gbogbo ohun tó lè máa jẹ́ ìdààmú nínú ayé gbogbo yín, Ọlọ́run á bá wa kú dànù. O ò ní ṣìjẹ, o ò ní fi ìsìlámù pìtàn pé kí ló dé tó ṣe ìsìlámù. Ayé ò ní fi ẹ̀sìn náà tó ń ṣe, Ọlọ́run ò ní fi bú ẹ. Ìrìn àjò ayé rẹ Ọlọ́run ò ní fi da ayé rẹ rú. Ọlá títóbi Ọlọ́run àtànábì. Adúpẹ́ fọ́lọ́run. Ohun tí mo mú wá lónìí, ẹ dákun ẹ bá mi share rẹ̀, ó ṣe pàtàkì púpọ̀. Súnmọ́ bí láìlẹ̀dé láwà. Ọ̀pọ̀lọpọ̀ làwọn kọ́kọ́ ti dàrú mọ́ lọ́wọ́, àmọ́ a nídìí láti ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Brother Adéwálé Abdul Wahab, you are welcome sir, you are well done sir. I'm really appreciate you sir. Ẹ káàbọ̀, ẹ ò ní ṣìṣe. Àgbéga ni tí yín náà máa jẹ́ ọlá nàbí. So, nínú gbólóhùn wa, ọ máa ń pè nǹkan kan ní jálàbí. Òun dá jálàbí jẹ́ èdè Arab. Àmọ́ tá bá fẹ́ tú jálàbí, àwọn wo ni wọ́n ń pè ní jálàbí? Ó wá fọ́ sí ọ̀nà wẹ́wẹ́, àwọn nǹkan yìí ń dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn. Òun ni ó fi wùn mí kẹjọ bá mi kẹ́ bá mi share rẹ̀ dáadáa. Ẹ bá mi táàgì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́rọ̀ yóò yé. Brother Abdul Aziz Abdul Latif, you are welcome. Adijarisa, Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Jálàbí, nọ́ọ̀sù jálàbí, tá bá fẹ́ gbé kalẹ̀, ẹ jẹ́ á gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́jú. Àbí kí n sọ pé olùrajà, olùtajà. Ẹ jẹ́ ká gbé bẹ́ẹ̀. Gbogbo àfáà tó bá ń ṣe jálàbí láyé, yálà kó tajà àbí kó rajà, àbí ẹni tó bá ṣe pé ó bá ń present nǹkan kan jáde fún yàn, oníjálàbí ni. Ẹni tó ṣe doctor, oníjálàbí ni. Ẹni tó ń tajà, tó ń rajà, oníjálàbí ni. Èdè jálàbí ó dàrú mọ́pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́, wọn ò mọ mínì rẹ̀.
lára research àti àwọn ìwádìí tí mo ṣe lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa lórí èdè jálàbí táwọn kan fẹ́ fi da ìsìláàmù rú. Jálàbí ò kí ń ṣe ẹ̀ṣẹ̀ nínú Islam. Sísítà mi bolúwa ti fẹ́ Àbákẹ́, Ọlọ́run á jẹ́ kẹ́ kórè oko wá sílé ọlá títóbi Ọlọ́run. You are welcome to this program. Jálàbí sísọ èdè wa Yorùbá òun ni káwò yí pé ẹ fẹ́ fi takò. Jálàbí kò kí ń ṣe ohun tó bàjẹ́. Tá a bá gbé àwọn ìpele kalẹ̀ nínú ìjẹ́ àfáà, a rí ustaz akọ́mọníkéwu ni wọ́n, a rí sheikh àwọn ní lecturer, a ra àwọn àfáà mi alásàlátù, a ra àwọn ẹlòmíì wọn ń ṣàsàlátù, elégbòogi ni wọ́n, kọ́ tún ìṣẹ̀mí ayé àwọn èèyàn ṣe ni. Sheikh Albaki, you are welcome sir. Kọ́ tún ayé àwọn èèyàn ṣe ni. Ṣé wá rí gbogbo àwọn èèyàn tí à ń dárúkọ yìí, gbogbo wọn pátápátá oníjálàbí ni wọ́n. The more tó bá ti jẹ́ pé you are doing something and then wọ́n sanwó fún ẹ, oníjálàbí ni ẹ. Nípa ìwádìí, ọ̀rọ̀ kan lọ láàrin Ìlọrin, láàrin àáfàá kan àti Shehu Albarisi àtàwọn àáfàá ni mo fẹ́ fi ọ̀rọ̀ yìí jáde sí. Mo wá fẹ́ pe àáfàá wa yìí ṣàkíyèsí lórí ọ̀rọ̀ tí Sheikh Albarisi sọ. Kò ń ṣe pé wọ́n bu yín, kò ń ṣe èbú. Nígbà tẹ́ fẹ́ fúnra yín ní topic, ẹ fúnra yín ní Lord of Soap, Ọlọ́run ọṣẹ. According my experience, kò sí Ọlọ́run ọṣẹ. Everybody fẹ́ fúnra rẹ̀ ní packaging lórí iṣẹ́ tó gbé dání. Ṣùgbọ́n packaging tó fẹ́ fúnra rẹ̀ lórí iṣẹ́ tó gbé dání ṣé kò tako Islam? Ẹ bá mi share program yìí. Gbogbo ọwọ́ tó bá share rẹ̀ ò ní fi gbé ọmọ sí. Gbogbo ọwọ́ tó bá share rẹ̀ ò ní fi rí ìbànújẹ́. Gbogbo ojú tó wò mí ò ní fọ́ ọlá títóbi Ọlọ́run. Ṣé jálàbí tó gbé dání ṣé kò tako Islam? Àkọ́kọ́ nìyẹn. Kí ni ìtakò tó lè wà nínú jálàbí tó yẹ káwọn àfáà, tó yẹ kí àwọn àfáà tó yẹ kó sọ̀rọ̀ lé lórí? Àkọ́kọ́ ni wípé ó wá mú àfáà, wọn wá mú fún nǹkan méjì, ó borí èèyàn lọ́wọ́ rẹ̀. Ó rẹ̀ pé ra rẹ̀ lóní jálàbí, ìyẹn ò ṣe ní jálàbí mọ́ torí pé ó ti bà ṣe àwọn àfáà jẹ́. Ó wá bọ́ àfáà, wọ́n bẹ̀ ní tẹ́ òkú, ó ń tu ewé orí sàárè, ó ń tu yẹ̀pẹ̀ orí sàárè. Àwọn nǹkan yìí ó borúkọ àfáà jẹ́. Àwọn nǹkan ìlú yẹ ká ṣiṣẹ́ lé lórí. Ṣẹwárí nọ́ọ̀sù jálàbí, ẹ jẹ́ ká fi wé dókítọ̀, àwọn atún ayé ẹni ṣe. Àwọn kan bẹ lórí social media lónìí láti kó ìjọ tí wọ́n jọ, wọ́n bà àwọn ìjọ oníjọ jẹ́, àwọn ló ń ba jálàbí jẹ́. Bẹ́ẹ̀ àwọn náà ṣe jálàbí. Báwo ló ṣe wá ń ṣe jálàbí tiwọn? Wọ́n fún ní packaging. Wọ́n ní ẹ jẹ́ ká ṣe rúkìá. Ẹ dákun, what is meaning of rúkìá lédè Yorùbá? Rúkìá lédè Yorùbá ọ̀fọ̀. Gbólóhùn ọ̀fọ̀ ló ń jẹ́ rúkìá lédè Yorùbá. Gbogbo àwọn nǹkan yìí tá bá gbé sínú ra wọn, jálàbí làwọn náà ṣe. Why are you tako jálàbí? Àfáà wa kan sọ̀rọ̀ ní àná, mo post iṣẹ́ yẹn. Ó ní wọ́n lo aláǹgbá láti ti fi ṣe ìtúsílẹ̀. Àwọn kan sọ ìpẹ́lẹ̀ bọ́ ní ẹni tó bá lo aláǹgbá. Àfáà wa àdúrà gbà Alfulani, you are welcome sàbá. Bàbá wa yé wá fún wa ní àwọn iṣẹ́ kan tó sì jẹ́ wípé lónìí olónìí èmi tí mò ń sọ̀rọ̀ yẹn mi ò kí ń parọ́. Iṣẹ́ yẹn mi ò mọ̀. Àmọ́ tèmi bá gbọ́ nǹkan lẹ́nu àgbàfà màá lọ dán wò. Nítorí kí n tó lè ṣe fún yàn, màá rí pé nǹkan yìí ṣe kí ni? Ó jẹ́ kókó. Bàbá wa ìwá ní ókè aláǹgbá tẹ̀sọ́ ká bá mú yìí, tẹ̀sọ́ ká má lò yìí. Ẹ mú aláǹgbá fẹ́ni tó bá ṣe pé ayé fi ikọ́ ṣe. Ikọ́ yálà ikọ́ kọ́fẹ́ tàbí ordinary ikọ́, tàbí wọ́n sọ pé àwọn àgbà lọ fi ikọ́ yẹn sínú ayé ẹni náà. Wọ́n ní ẹ wá mú aláǹgbá, ẹ gé orí ẹ̀ dànù, ẹ gé ọwọ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àtẹsẹ̀ rẹ̀, ẹ gé dànù, ẹ wá sun níná, ẹ ha ogbó ẹ̀ dànù, ẹ kó fún rẹ̀, ẹ kó dànù. Ẹ wá mú, ẹ gé kéékèèké, ẹ dà sínú omi irú, ẹni náà máa mú.
wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run ikọ́ náà máa lọ tí ò ní wẹ̀yìn mọ́, kódà kó máa pọ ẹ̀jẹ̀ tó jẹ́ pé tó bá ń wúkọ́ òun máa ń pọ ẹ̀jẹ̀ ni. Wọ́n ní kó lo iṣẹ́ yìí, mo sì dán wò, mo sì bá bẹ́ẹ̀ lénìí olóòní, àná ni mo gbọ́, ìní ni mo dán wò. Ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí. Ṣé ẹ rí àwọn kankan mo fẹ́ jẹ́ ká pera wa sí? Bàbá wa ṣé wà lùbárì sí, ẹ dákun ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ wọn, ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ àfáà yìí bákan náà. Reason ni wípé brother wa Abdulateef, you are welcome. Reason ni wípé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn kọ́ la nídìí lásìkò yìí, ọ̀rọ̀ àtakò ìsìláàmù kọ́ la nídìí lásìkò yìí. Ohun tá a nídìí lásìkò yìí ni wípé kí ìsìláàmù ṣera wọn lọ́kan. Ìtakò táǹtakò ara wa ló mú àwọn olóríṣà láti máa sọ pé ṣèbáà náà lọ̀tá ara wa, and there is true, wọ́n rí sọ ìsìláàmù lọ̀tá ìsìláàmù, àfà lọ̀tá àfà. Àmọ́ àwọn ohun tá a nídìí láti ṣe nọ́ọ̀sù jálàbí kò ń ṣe ẹ̀ṣẹ̀. Bàbá wa Albarizi wọ́n sọ wípé kí àfà yìí má ṣe jálàbí o. Nọ́ọ̀sù orúkọ tẹ́ ẹ sọ pé jẹ́ Lord of Soap, ọlọ́run ọṣẹ lọ́níkẹ́ pààrọ̀, ó ba ẹ̀sìn jẹ́, bẹ́ẹ̀ sì ní lóòótọ́. Nọ́ọ̀sì yẹn ò dá, Lord of Soap àwọn scam lọ jẹ́ bẹ́ẹ̀. A nídìí àti parọ́. Scam ló máa ń fún rẹ̀ láwọn pákéjì irọ́ tó tó bẹ́ẹ̀ yẹn. Tó bá fẹ́ jẹ́ orúkọ jẹ́ kọ́ mú ẹ̀ gẹ́gẹ́ bí àfà, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àfà nìyí. Ẹ wá mú orúkọ tó dáa, ìjọba jálàbí ń bẹ́ẹ̀ ẹ lè jẹ́. Wọ́n sọ pé kẹ́ má ṣe jálàbí, wọ́n kàn advice yín ní tó pé Lord of Soap tẹ́ wí yẹn àwọn nǹkan sì máa padà wá lò fún against Islam. Ẹ dákun ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ àfà wa yìí, kó sì dọ́dọ̀ bàbá wa Albarizi. Ọ̀rọ̀ yóò wá fọ ohun tí ó máa fa kómi ò tó láàrin ẹ̀yin àfà lọ́rin, àfi kẹ́ tètè wá ojútùú sí. Mo fi àsìkò yìí mo fi pé bàbá wa Ṣéwù Làbíbù Lágbàsìjì kó dá sọ̀rọ̀ yìí, ẹ yanjú rẹ̀, ẹ má yẹ kó tún jáde mọ́. Bàbá wa Ṣéèkù Alifulani ẹ jáde sọ̀rọ̀ yìí, ẹ yanjú rẹ̀. Bàbá wa Ìmáàmù Ọ̀fà ẹ jáde sọ̀rọ̀ yìí, ẹ yanjú rẹ̀. Albarizi náà ṣe jálàbí, àmọ́ orúkọ tálùbárísì tákùn bẹ́ẹ̀ ni wípé Lord of Soap, kò sí ọlọ́run ọṣẹ. Orúkọ yìí náà tá bá wò ó tako làákàyè, ṣùgbọ́n kò fa pé ká wá mú gbé ìjà jáde kó máa di ohun tí a máa da ìlú rú, àbí a máa búra wa. Àwọn kan wá ní fáǹsì, eléyìí ní fáǹsì Albarizi, eléyìí ní fáǹsì kinní kan. Mo sì rí ọ̀rọ̀ yìí ó ti ń trend lórí social media. Ẹ má tún jẹ́ káwọn kèfèrí lórú ọ̀rọ̀ yìí láti fi takù wa. Wọn ò fẹ́ wa tẹ́lẹ̀, àwa àfà, wọn ò nífẹ̀ẹ́ àfà. Ìsìláàmù fúnra rẹ̀ àwọn abàlújẹ́, àwọn abẹ̀sìnjẹ́ fẹ́ jẹ́ ó ṣubú. Wá ìta tún wá fẹ́ fa ìsìláàmù sẹ́nu àwọn ọ̀tá. Ẹ dákun jẹ́ ká kíyèsára. Ẹ bá mi share program yìí, gbogbo ọdún bá mi share rẹ̀ ó fi gba owó ńlá pẹ̀lú ògo Ọlọ́run. Àìmọye àwọn èèyàn lànábì náà ṣe jálàbí fún. Nígbà tó bá sọ pé kó má ṣe jálàbí, táwọn sì lọ ń ra ewé sautun, wọ́n sọ pé jálàbí ò dá lọ́dọ̀ tiwọn lọ́hùn. Wọ́n sì ń bu black seed, wọ́n á bù sínú oyin, wọ́n á sì la nǹkan ọmọkùnrin, wọ́n á sì dìde gbàùn. Jálàbí ni gbogbo ohun tẹ́ ẹ rí ẹni tó bá ti ń tajà, bóyá ayọ̀ chemist ọ̀ kinní kan, jálàbí ló ń ṣe. So àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká pe àwọn èèyàn wa sí àkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan ló ń bẹ ní orí péjì yìí, mo mọ̀ máa block wọn ni torí pé wọn ò ní ìmọ̀, wọ́n sì fẹ́ ní. Ṣùgbọ́n tó bá farabalẹ̀ wọ́n á mọ ìmọ̀. Gbogbo àwọn tó bá sọ pé please, tó sọ pé ẹ má gbà wá sí èèyàn kan, ẹ má ṣe nǹkan kan, ọ̀tá ẹ̀sìn ni wọ́n. Ìjọ ló fẹ́ kó jọ, torí pé ìsìláàmù al-wahidul islam ẹyọ kan náà ni. Ìsìláàmù tá à ń sọ yóò pé méjì, Ọlọ́run tá a sì ń pè ẹyọ kan ni, kò pé méjì. Tẹ́ bá ti wá rẹ́ nìkan tó ti sọ pé ìsìláàmù tẹ́ ń ṣe yìí is no good, jálàbí tẹ́ ń ṣe is no good, ó ṣe kinní kan. Ṣé ẹ má gbàgbé páwọn àfáà yìí àwọn gangan lolùtúsílẹ̀ nínú Islam. Èyí tá pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì
tí wọ́n ń wá lọ sínú ẹ̀sìn kejì nígbà tẹ́yìn bá sọ pé kò sí nínú ìsìláàmù wọ́n á wá lọ sínú ẹ̀sìn kejì unfortunately wọ́n á padà di ara wọn. Ànábì ò sì fi kọ́ wa ká yọ èèyàn kúrò nínú Islam. Gbogbo owó tó bá ti pèèyàn ní kèfèrí ìwọ fún ara rẹ ti di kèfèrí torí pé nǹkan tí Ànábì sọ pé kó tó lè pèèyàn ní kèfèrí á jẹ́ pé ó ti mú nǹkan mi lọ́lọ́hun. Kí la fẹ́ mú mọ́ lọ́hun? Ohun tá a lè mú lọ́lọ́hun náà ni pé ká forí balẹ̀ fún nǹkan kan. Orí wa yìí ni Ọlọ́hun ṣẹ́ríṣì jù wípé àti fi balẹ̀ fún nǹkan kan ló fi sọ wípé wà kọ́ làrọ̀ bókà ń fẹ́ rántí àyà yẹn tó sọ pé má ṣe forí balẹ̀ fún nǹkan kan àyàfi èmi Ọlọ́hun fábìlì wà lìdé ní ìzánà ẹ sì bá mi ṣe kíni ẹ má ṣe ṣí àwọn òbí yín. Tó bá ṣe pé Ọlọ́hun ọba sọ wípé kí a ṣe kíni ó takò ìjọsìn ni àbí kí n sọ pé ó takò ìṣàpọ́nlé gẹ́gẹ́ báwọn kan yìí sọ pé tó bá ti kúnlẹ̀ kí àwọn òbí rẹ tàbáwọn kankan wọ́n sọ pé ó ti ṣẹbọ ìyí ò sínú ẹbọ. Tó bá já ewé lọ́dọ̀ àwọn kan tó wọ egbò tó já wọn ò ti ṣẹbọ èyí ò ń ṣẹbọ. Màánà kí ohun tá a lè pè ní ìtumọ̀ ẹbọ ṣíṣe òun ni ìforí balẹ̀ fún nǹkan míì bí ká wá kó owó ẹyọ dání sìn ká ní ifá orí mi rèé o ọ̀pẹ̀lẹ̀ orí mi rèé o orí yẹn gọgọ lọ́rùn cherish nítorí pé òun lọ bá ara o gbọ́dọ̀ fi orí yẹn balẹ̀ fún nǹkan kan tó kọjá Ọlọ́run. Àkọ́kọ́ nù tó bá sọ pé kílẹ̀ bọ òun ni máa forí balẹ̀ fún òòṣà kó wá jẹ́ oníjàlábí o kì í ṣẹlẹ́bọ dìmọ́ tó ṣe wípé ohun tó gbé dání ó fi ń tún ayé àwọn èèyàn ṣe ni Ànábì náà ṣe fáwọn èèyàn àwọn sàhábà àwọn náà ṣe fáwọn èèyàn. Ṣé wá rí àwọn èèyàn tó bá ti wá criticize nípa wípé ẹ bá ti ṣe jálàbí àwọn náà mọ nọ́ọ̀sù jálàbí táwọn náà sì ń ṣe kódà ìwà tó pera rẹ láàfà oníwàásí oníjálàbí ni ẹ lọ fún dictionary ẹ lọ type ẹ síbẹ̀ wọ́n á list gbogbo ohun tó ń jẹ́ jálàbí jáde fún ẹ. Ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ pò wá sákèésí gbogbo ẹ̀yin tó ṣe wípé akéwú má béèrè àbí àìkéwú àìbéèrè àìbáwọlá ẹ máa ń sọ̀rọ̀ yẹn ẹ̀yin gangan ni mo fẹ́ pè sákèésí torí pé àwọn yìí ni wọ́n ń da ìsìláàmù rú. Tó bá ti rá àfà kan tó sọ̀rọ̀ nípa nọ́ọ̀sù jálàbí wọ́n ti jáde wọn àfà ẹlẹ́bọ àfà oníkìní kan tábà bá ti tẹ yẹ̀pẹ̀ wọ́n ní àfà ẹlẹ́bọ bẹ́ẹ̀ la rí ànábì ìdírísù tó tẹ yẹ̀pẹ̀. Ẹ ṣeun ọkọ̀dọ̀rọ̀ bóka aláàtàbùdù ìlàlíyà ẹ ṣeun Sheikh Alibaki. Àwọn gbólóhùn yìí ó ní àwọn àyè tọ́lọ́run fi sílẹ̀ ìjẹ́ ọmọ ènìyàn gbọ́dọ̀ wà nínú ẹ̀sìn. Tí n bá wá tẹríba ìgbà fún ènìyàn kí n wá rí Sheikh mi mo wá kúnlẹ̀ kí mo fọwọ́ kàn ní ẹsẹ̀ ìtẹríba ni kò ní mo forí balẹ̀ fún. Àníyàn tó kábùlà amal àníyàn ò lè yàn wá fi ṣe nǹkan yẹn òun ló di kókó. Ṣé àníyàn ipò fi jọ́sìn fún ni àbí àníyàn àpọ́nlé? Tó bá fẹ́ kírun táníyàn rẹ ò bá ti kúnná irun tó kí kò jiná kódà tó fẹ́ kírun Ọlọ́run fi àyè lẹ̀ yípo fẹ́ kírun ọ̀ranyàn kò wá sí omi ṣe táyà mọ́. Ṣé ẹ rí pé Ọlọ́run ò fẹ̀sìn yẹn ní wá lára wípé ókè o fẹ́ kírun o wá gbé táyà mọ́ọ̀mù kalẹ̀ o ò rí omi o wá lo táyà mọ́ọ̀mù kírun rẹ èmi Ọlọ́run bá gbà nítorí pé o ti ní àníyàn wípé ìrun ló fẹ́ kí. So àwọn nǹkan wọ̀nyí a ní ìdí ẹ̀ láti ní àgbọ́yé lé lórí. Àgbọ́yé ló ṣe kókó. Ẹ jẹ́ n bọ́ sórí yín nígbà táwa ń bẹ nílé kéwú tí àwọn ìjọ yóò tí gùnkè wọ́n máa ń wọlé wá tọ̀ wá ẹ̀yin àfà ẹ bá wa ọ̀ǹtú tí wọ́n kọ̀ndẹ́mù lónìí wọ́n mú. Tó bá sọ pé o ò mú mọ́ lénìí o ti lọ sí Saudiya o ti lọ síbì kan o ti lọ gba nǹkan kan wá àbí o ti lọ ka ìmọ̀ kan tọ́wọ́ rọ́ọ̀dù
ìsìláàmù fún ẹ àbọ̀rọ̀dù àwọn iṣẹ́ wa kan fún ẹ, ẹ̀tọ́ rẹ ni wípé kọ́kọ́ fi ẹwà ìwà fi sínú ìsìláàmù orílẹ̀-èdè yìí. Kò sí nǹkan tó ń jẹ́ ṣíríkù àyàfi ìforíbalẹ̀ fún òòṣà. Kò sí nǹkan kan tó ń jẹ́ ṣíríkù yàtọ̀ sí ìforíbalẹ̀ fún òrìṣà. Tàbí ká wá sọ wípé òkú kan kú sìn, ká wá sọ pé bàbá mi ti ń bẹ ní ọ̀run ṣínú àánú fún mi. A lè pè yẹn ní ṣíríkù torí pé ó ti darí oore sọ́dọ̀ bàbá rẹ̀ tó kú. Bàbá rẹ̀ tó sì kú ni ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀tọ̀ ni ìjìyà tí ń bẹ níwájú Ọlọ́run. Wa alaikum salam Sheikh Yusuf. So àwọn nǹkan yìí we need to work on it. Béèrè, má dúró lórí àwọn àfáà kan tó bá ti rí pé tí ń criticize, jẹ́ ìmọ̀ ló fẹ́ wá, wà wá rìn síwájú. You will ask lọ́wọ́ neutral person, wà á béèrè lọ́wọ́ ẹni tí ó jẹ́ pé ó wà lójú ọ̀nà yẹn, wà á béèrè lọ́wọ́ ẹni tí ó sì lójú ọ̀nà yẹn. Ìyẹn ló ń pè é pé èèyàn fẹ́ wá ìmọ̀. Kò ṣe pé wà bọ́ sí under comment oní comment wà á máa criticize ẹ̀ lórí nǹkan tí wọ́n fún ara ẹ̀ ò nímọ̀ lé lórí. Wà á láìsìn nírú yẹn dálẹ̀. Kò kí ń ṣe dáwà, kì í ṣe dáwà. Nǹkan tá à ń pè ní dáwà ni kó pèpè sójú ọ̀nà Ọlọ́run. Tiẹ̀ ni wípé kó sọ̀rọ̀ sójú ọ̀nà Ọlọ́run. Ó wá fẹ́ sọ̀rọ̀ sójú ọ̀nà Ọlọ́run ni o ò ní fi tako ẹlòmíì. Nínú ọ̀rọ̀ tó bá sọ tó bá wà reasonable, àwọn ẹni tó ń bá sọ̀rọ̀ wọ́n á mú èyí tó wà òkè inú ọ̀rọ̀ rẹ̀ wọ́n á tẹ̀lé. Mo fi pé ẹ ń tẹ̀lé mi, ẹ jẹ́ kí n máa rọ́wọ́ like yín, ẹ jẹ́ n rọ́wọ́ comment yín nítorí Ọlọ́run àtànábì. Ẹ̀kọ́ la wá nínú ayé láti wá kọ́. Wallahi tallahi isma billah, ìrìn àjò ọmọ ènìyàn nínú ayé ó pọ̀. Yí pé kéèyàn yọ ìwé ọṣẹ, kéèyàn ṣe àjò, ẹ jẹ́ kí n bọ́ sítorí yín. Ó wà nù kádàrá ni. Tó o bá lò ó tó bá ṣiṣẹ́, inú kádàrá ló wà. Kò lè pàṣẹ fún kádàrá pé kí nǹkan yẹn ṣiṣẹ́. Tó o bá kọ kádàrá rẹ pé èyí ó lọ láláyé. Kò yé yín, kádàrá ló ṣàgbà ohun gbogbo. Ó wá lo ọṣẹ, Ọlọ́run wá lò ní sábàbí, ó ti wà nù kádàrá rẹ yí pé yóò ṣiṣẹ́ fún ẹ ni. Ó wá lò kò ṣiṣẹ́ fún ẹ, kò sínú kádàrá rẹ yí pé yóò ṣiṣẹ́ ni. Ọṣẹ yẹn ò lè yí kádàrá padà. Mo fi ìpẹ́ ń gẹ́tì mi. Ṣùgbọ́n lílò rẹ̀ nítorí wípé ilẹ̀ Nàìjíríà tá a wà, ilẹ̀ Yorùbá tá a wà, àwọn ohun tó ń bẹ níbẹ̀ tá à ń rí níbẹ̀ ó kọjá ohun tó ń bẹ nínú ìlú bòmí. Ẹ dákun ẹ bá mi share program yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ló wá fi ìsìlámù sílẹ̀ lónìí because ó rí wípé ìsìlámù ó rí gẹ́gẹ́ bí wípé ẹ̀sìn yẹn ò ní solution. Bẹ́ẹ̀ solution pọ̀ ńbẹ̀. Àwọn àfáà tó gbé dání àwọn lá máa rọ̀ báwo ni solution yẹn ṣe fẹ́ kárí. Àbá kan sọ pé tí n bá fáwọn lọ́ṣẹ táwọn bá lówó tó bá wà nù kádàrá yín yípe ẹ máa ní, tí n bá fún yín ẹ máa ní. Ẹ gbọ́, tí n bá fún yín ẹ máa ní. Ṣùgbọ́n tí ò bá sínú kádàrá yín, ọṣẹ yín ò lè sọ pé kí kádàrá yín yí padà o. Àmọ́ ìmá ṣe gbìyànjú ní Kùránì fi sọ pé látánzánà sí bákà mìíràn dùnìyà, jà fún ìpín tiẹ̀ náà nínú ayé o. Ọlọ́run ti fún wa ní làákàyè táfẹ́ fi tí ní tiwa fi yàtọ̀ sí ti dábà. Àwọn dábà gan sìn tẹ́ ẹ bá stọ́dì wọn, àwọn òyìnbó gan wọ́n ti ṣe kíni, wọ́n ti train wọn débi wípé àwọn dábà gan ti mọ ohun tó tọ́ yàtọ̀ sí tí ó tọ́. Mo rí ẹranko méjì kan, olóńgbò fẹ́ jẹun lórí tébù, ẹlẹ́dẹ̀ wá ó ń jẹun nílẹ̀ẹ́lẹ̀, ó wá wẹ̀yìn ó wá rí pé olóńgbò yẹn fẹ́ gun tébù kò rí gùn. Eworo ó fẹ́ gun tébù kò rí gùn. Kí ni wá ṣe? Ẹlẹ́dẹ̀ yẹn ti sì yíìdì. Bó ṣe yíìdì sí ìdí tébù yẹn, ọ̀kẹ́rẹ́ yẹn dẹ̀ fò sẹ́yìn ẹlẹ́dẹ̀, ó sì bọ́ sórí tébù ó sì ń jẹun.
ẹ wo làákàyè. Ìfọwọ́sowọ́pọ̀ táwa mùsùlùmí ò ní àwọn ẹranko ń ṣe fúnra wọn. Bó bá wá sọ́dọ̀ mi pé ẹ fún mi lówó, tí n bá fún ẹ lénìí tó dọ̀la tí mo fún ẹ tó bá dọ̀tún la ó máa sú mi. Àmọ́ tó bá ṣe ìgbìyànjú yẹn ṣe fún mi, ó yá gbé eléyìí, ó yá tún lò, ó yá gbé eléyìí tó tún lò, tó bá wà nù kádàrá ẹ pé wà lówó wà ní. Àmọ́ àìní rẹ kò sí nínú kádàrá ni. Gbogbo wa kọ́ la fẹ́ wálé ayé wa lówó, gbogbo àsìkò kọ́ la máa wálé ayé láì tí wá tó ṣì. À ń rẹ́ni tí wọ́n bí nínú olòṣì tó ń padà di bílíọ̀níà láì lo nǹkan kan. Bẹ́ẹ̀ la sì rẹ́ni tó ń bẹ nínú olówó tó padà tálíkà nítorí pé kò sínú kádàrá rẹ̀. Àmọ́ ìmọ̀ wá kádàrá inú ẹ̀ nìgbìyànjú táwọn àáfàá gbé kalẹ̀. Ẹ dákun ẹ bá mi share prógámù yìí, ẹ jẹ́ kí n máa rí láìkì yín. Kò ń ṣe gbogbo nǹkan tá a bá wá rí nínú Islam táwọn àáfàá wa gbé wá òun lè fẹ́ condemn. Ẹ wo orú nǹkan táwọn bàbá Albari sí sọ yìí àti àáfàá wa kejì yìí normal. Wọ́n rí pé orúkọ nọ́ọ̀sù tó gbé wá ó lè bà Islam jẹ́, wọ́n jáde wọ́n correct ẹ̀. Tí ò bá ságídí ń bẹ̀ wọ́n á change ẹ̀. Ó lè sọ̀rọ̀ ẹ níjọba jálàbí wọn ò ní ó má ṣe. Ó lè sọ̀rọ̀ ẹ ní àlùwàrísìn of jálàbí. Ó lè fún rẹ lórúkọ kan tó jẹ́ pé ó fẹ́ fi package iṣẹ́ ẹni. Ẹ dákun ẹ bá mi share program yìí. Àwọn ọ̀rọ̀ yìí kódà ìwọ tó ń gbọ́ mi tó kì í ṣe sùfíyà, ìwọ náà lè ṣí àwọn èèyàn rẹ tó jẹ́ sàlàfíyà sí kó lè gbọ́ àgbọ́yé nǹkan tá à ń pè ní jálàbí. Kò ṣe owó ògbàlẹ́kọ̀ máa pariwo lórí social media. Ẹ má gbàgbé pariwo tẹ́ ń pa yẹn ẹ tún fi ń discourage àwọn nǹkan kúrò nínú Islam. Àwọn kan ò ṣe Islam nítorí nǹkan kan, wọ́n ń ṣe Islam nítorí pé wọ́n ń wá solution. For example, mo ní ìyá ọlọ́ṣù kan, ìyá olóòṣà ni. Mo sọ fún wájú òní mo ló sì máa jáde, àmọ́ ó náwọn iṣẹ́ tá à ń ṣe ní abẹ́lẹ̀. Ó wá solution lọ́dọ̀ wọn, wọ́n ti gbẹ́bọ, wọ́n pé gbèsè, wọ́n gbé gbogbo ẹ̀ kò sí. Ó ti pa ẹran 12 àbí kí n sọ 10. Kò wá sí solution. Ọmọ rẹ̀ sì ní àpè iná ni, ó wá yí lórí. Nígbà tó mú dé, jálàbí ta ni ò sínú o, jálàbí ẹ lè mí ṣe o. Àmọ́ kí ló ń ṣe jálàbí rẹ̀ fún? Ṣé ó fi pèpè ní àbóbí bẹ̀sìn jẹ́? Ìyá olóríṣà yìí ó ní pẹ̀lú ògo Ọlọ́run tọ́mọ òun bá fi lè gbádùn òun á di mùsùlùmí. Olóyè ńlá ni o nínú gbogbo ìlú kan, ká sọ bóyá gbogbo Ìbàdàn kó wá jẹ́ olóyè kan nínú wọn, nínú àwọn àbòrìṣà. Ọlọ́run wá lo sábàbí yẹn láàrin ọ̀sẹ̀ kan, ẹni yẹn wá gbádùn. Ó sì wẹ̀ sí Islam. Ó wá ní ẹ dákun, òun fẹ́ dá gbogbo òrìṣà yìí, òun jogún ẹ̀bá lọ́wọ́ ìyá òun ni, ìyá òun ló fà kalẹ̀, òun fẹ́ kó lọ sílé. Àmọ́ nǹkan méjì lòun nídìí lọ́wọ́ mi. Nǹkan yìí lòun fi ń jẹun. Báwo lòun ṣe fẹ́ mú, kí ni nǹkan tó fẹ́ máa fóun lóúnjẹ? Mo ní má wọ̀rí. Lórí èyí tó fẹ́ máa fi jẹun. Pẹ̀lú ògo Ọlọ́run, aláwọn èèyàn mùsùlùmí tó jẹ́ èèyàn. Ó ní 2000, 1000 wọ́n á dá sí. Á bá yín pákéjì àgbo títà tẹ́ ẹ̀ mọ̀ ṣe. Ká bá yín ṣí ṣọ́ọ̀bù kẹ́ máa ṣe. Ṣé róríṣà yìí ẹ pátì eléyìí ò ń ṣọlọ́run. Tó túmọ̀ sí wípé òrìṣà yẹn kọ́ ni ó ṣe pàtàkì lẹ́mìí ẹ̀ tí ó bá ń ṣe báwo ló ṣe fẹ́ rí ayé gbé. Ẹ bá mi like program yìí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá wa Alifulani ti dá sí. Shehu Ahmed, Shehu Labib wọ́n ti dá sọ̀rọ̀ náà. Àmọ́ ọ̀rọ̀ yẹn wá ń ṣe ní underground. Kí ni reason? Nítorí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tó fẹ́ ṣe jálàbí rẹ̀ fún, má gbàgbé pé tó bá lọ sínú Christianity wọ́n ní àwọn máa bẹ tán ṣòro rẹ o. Ṣùgbọ́n ṣé wàá di Christianity? That is another code. At the end of the day, ìṣòro tó gbé lọ síbẹ̀ yẹn ó lè má ṣe. Tó bá dọ́dọ̀ àwọn onífá náà, àwọn ò ní sọ fún ẹ pé wá jọyìn àwọn, wọ́n wá initiate ẹ lábẹ́ wípé wá ṣẹ́fà. That is another logic. Wọ́n ní wá ṣẹ́fà. Tó bá ti ṣẹ́fà yìí, from there wọ́n máa pè é wọlé. Nígbà tó ti ṣẹ́fà, ó ṣe wá jọyìn jẹ́ ká mú ẹ wọnú ẹgbẹ́ àgbà. Tó bá wọnú ẹgbẹ́ àgbà, a máa ra ayé gbé ni. From there wọ́n ti initiate ẹ̀ sínú ẹbọ. Eléyìí ló yẹ kí àwọn àǹfààní wò wípé
ókè ẹ jẹ́ ká gbé another logic kalẹ̀, ẹ jẹ́ ká wá ìwòsàn sínú Islam gẹ́gẹ́ báwọn ẹlòmíì ṣe ń ṣe, ká wá fi ṣe kíni, ẹ jẹ́ ká fi pe àwọn èèyàn wa sínú ẹ̀sìn. Kódà ẹ jẹ́ kí n tún jayín tán, àwọn Christianity máa ń ṣe nǹkan kan mo dẹ̀ láìkí ẹ̀, wọ́n á lọ fi ọmọ wa nínú mùsùlùmí, àwọn pásítọ̀ wọn gọgọ ló máa tún sponsor wọn, especially àwọn apostle ló máa ń ṣe jù. Ọmọ wa obìnrin wọ́n á ní kó lọ fẹ́, tó bá ti wá lọ fẹ́ tó ti di pé yẹn ti lóyún báyìí, wọ́n á ní òkè já lọ ṣọ́ọ̀ṣì, wá lọ rí alàgbà wa, from there ó ti di Christian. Especially ká wá wo ayé lónìí táwọn obìnrin lálàṣẹ ọkọ tí ò sí ọkọ lọ́wọ́ wọn. Ẹ wá wo adúrú obìnrin. Mo ní àáfàá kan, àáfàá ni alásàlátù làáfàá tí mo ń sọ yìí, Tìjàníyà ni, tó ṣe pé tó bá wá lúà tó bá jáde màálù lọ máa ń pa kábàdì màálù kò ń ṣàbà kékeré. Òun fún ara rẹ̀ ó wá ṣàfẹ́ẹ̀rí ọmọ bíbí. Ẹ̀yin àáfàá náà, eléyìí náà ó ṣe pàtàkì sí wa ká ṣiṣẹ́ tọ̀. Ó lè jẹ́ àáfàá lóòótọ́ kó wá rí ọmọ kékeré kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ àáfàá, tó bá rí pé orúkọ rẹ̀ ó rí pé ó ń ṣiṣẹ́ ìyanu, tọ̀ lọ jẹ́ kó ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀. Má wò pé ó jẹ́ àáfàá, ọ̀tọ̀ lẹni tá a pè, ọ̀tọ̀ lẹni tó pera ẹ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣèfáwù wọn, ìwòsàn tí ó wà lọ́wọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àáfàá ní àṣeléléwí àlégbò, àdúrà la fi fúnra, sọ pé kó rí báyìí kó dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹlòmíà wá fún yín pé kó rí báyìí kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n á fún yín pé já ewé, àṣẹ rẹ̀ inú ọwọ́ la fi sí, já egbò fífún kó dẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn nǹkan yìí á wá kó papọ̀ fáwọn ẹlòmíì, nǹkan tí ò yọ pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn. Pàtàkì jálàbí mo sọ fún yín yẹn lẹ́nìí. So lábẹ́ bẹ́ẹ̀ àáfàá yìí ó wá padà wá tọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan lọ, ọ̀rẹ́ rẹ̀ yẹn jẹ́ pásítọ̀ ládùúgbò mi náà ni. Pásítọ̀ yẹn ó dẹ̀ tán títí ó gba láwàní lórí ẹ̀. Pásítọ̀ yẹn tán títí ìyàwó ló kọ́kọ́ wọ́, ó ń wá sí church, ó ń yọ lọ. Lẹ́yìn ìgbà yẹn báyìí àáfàá náà gbé jálàmí àkalẹ̀, ó ń wọ sùtánà, kò tiẹ̀ tijú mọ́. Nítorí kíni? Torí pé ó ń wá ọmọ. Ẹ̀yin náà gbọ́, Jésù ò bímọ láyé o, Ọlọ́run ò yọ kúrò nínú ànábì Ọlọ́run. Àmọ́ tàfákùr, ìròrí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yọ àáfàá náà sílẹ̀ torí pé òun tá à ń pè ní òṣì, ajá Ọlọ́run làwọn èèyàn pè. Kò wá ń ṣe gbà ìlówó nìkan lòṣì, gbogbo wàhálà tó bá ti dé wá bá ẹ̀dá òṣì ni. Bí kò gbọ́jà kalẹ̀ kó má tà, bí kò wá kó fẹ́ di aláṣeyọrí inú ayé kó má rí. Ẹ gbọ́, àwọn kírísítẹ́nì yìí tó bá ti wá wọbẹ̀ wọ́n á máa kóòdì ẹ̀ títí tó máa fi ra ẹ̀mí ẹ̀, at the end of the day bẹ́ẹ̀ ìkọ́tẹ́nì yìí wá lọ síbẹ̀ ó rí o. Ẹ gbọ́, ó rí. Ojú títì yìí wá pọ̀ fáfáà, ó wá fi àdúgbò lẹ̀. Ètò nínú àwọn alásàlátù rẹ̀ bẹ́ẹ̀ lè sọ pé ìdá 3 ó ń bẹ lọ́dọ̀ mi báyìí. Kí ni mo fẹ́ fààyọ fún wa? Nígbà tí ò bá ti sí àríyànjiyàn láàrin àwọn àfáà, tí ìfẹ́ bá ti wà láàrin wa, súnmọ́bì láìlẹ̀dí ilá wà, ìyẹn gọ́gọ́ lọ́lọ́run ọba pè lẹ́sìn tó fẹ́ látọwọ́ wa. Tá bá wá wo 50% nínú ayé lónìí, ẹ má jà gbàgbé pé 45 nínú ẹ̀ ọwọ́ àfáà ló ti ń bàjẹ́ o. Ọwọ́ àwa àfáà ló ti ń bàjẹ́. Ohun tó bá ń ṣe, ó wá wòye pé kẹ́lòmíì máa ṣe, ìyẹn ò sọ pé kò bàjẹ́ fẹ́lòmíì. Ẹ ṣeun, torí pé Ọlọ́run fi ìgbàlà rẹ̀ síbẹ̀. Ẹ ṣeun. Àwọn nǹkan tí mo fẹ́ máa gbọ́ lẹ́nu yín nìyẹn. Tá a bá ti criticize ara wa lórí ọ̀rọ̀ tá a bá ń sọ, kò ní sí wàhálà. Ọlọ́run fi ìgbàlà rẹ̀ síbẹ̀ ni, ó dẹ̀ wá lọ ó rí. Àmọ́ wíwá lọ tó rí yẹn ṣó túmọ̀ sí wípé kó bá wọn ṣẹ̀sìn. Ìyá aláwo tèmi náà sọ yìí sìn, Ọlọ́run fi ìgbàlà rẹ̀ sọ́dọ̀ mi. Ìyá olóòṣà ni, ó ń pòlé oníbàǹtẹ́ ìkà. Ẹ ṣeun, oníbàǹtẹ́ ìjọ̀gbọ̀n, kẹ́ bá lè mọ̀ pé kò ń ṣèyàn kékeré.
tọmọ rẹ̀ náà tún fi jà pé iná apè iná yẹn ni mo sọ wípé wọ́n fún ní skọ́skán kó tó dọ́dọ̀ tiwa alhamdulilayi ilé mi ló ń gbé sí wà nílé mi torí pé wọ́n wà. a nídìí kí mùsùlùmí bá ṣe rẹ̀ lọ́kàn táwọn kò criticize àwọn àfà ìwòsàn wà. a nínú àyà Quran téèyàn lè hàn tó máa bí owó jáde. a ní nínú Quran tó jẹ́ tatúndé. a ní nínú Quran tó jẹ́ ti àṣínà. a ní nínú Quran tó jẹ́ ti ẹ̀yọ́nú lọ́bẹ̀. àtúní tó jẹ́ pé tàpẹ́ta ni tẹ̀fọ́rí ni tó jẹ́ gbólóhùn àbúyí tó lè fi bá àwọn tá rẹ̀ jà gbogbo rẹ̀ ló wà. ṣùgbọ́n nígbà tá a bá wá rí àwọn kan nínú Islam tí wọ́n ń takò ẹ dákun báwo ni àwọn ẹni tó bá wá ní lọ́wọ́ wọn ò ṣe ní gbé kalẹ̀ wọ́n wá wòye pé kò sí solution nínú ẹ̀sìn yẹn. gbólóhùn tá a sì fún wọn òun náà ní jálàbí tó bá ti wá ń jókòó àdúrà oníjálàbí nìyẹn tó o bá mọ̀ lónìí kó o gbọ́ tó o bá ti ń ta nǹkan kan yí pé ìwòsàn ló ń tà oníjálàbí nìyẹn jálàbí ló ń ṣe. ẹ gbọ́ mi ẹ má yẹ kí wọ́n fi nǹkan kan kó wá sọ pé o need the solution sí ìyóò sọ pé kó má lọlé babaláwo náà tí wọn bá ti sọ pé kó wá forí balẹ̀ fóòṣà wọn èmi ò rí sí nǹkan tó bàjẹ́ solution ayé rẹ ló wá lọ́bẹ̀ dìmọ́tò bá ti sọ pé káwọn àfa máa ṣe tí wọ́n dẹ̀ need the solution go there and find it tó bá dẹ̀ rí continue your Islam torí pé dìmọ́ tó bá ti sọ pé káwọn àfa máa ṣe ẹ má tọ́jú àwọn mùsùlùmí ẹgbẹ́ yín tí mùsùlùmí dẹ̀ ń wá solution kó gbèjà ààbò kó lọ sí church àbí torí pé ròrí àwọn ẹlòmíì tó bá ń tako Islam ẹ jẹ́ ká máa fi yé wọn wípé gbogbo ẹ̀sìn lọ́lọ́wọ́n bá gbé ìwòsàn wá Ọlọ́run dẹ̀ ti sọ wípé kò sí àìsàn kan tí mo dá ẹgbẹgbẹ̀rún ni gbogbo ẹ̀ pátá ni mo dẹ̀ fi ìwòsàn rẹ̀ kalẹ̀ àyàfi nǹkan kan ikú nìkan àti ogbó ni ò ní ìwòsàn tó bá lo àjídèwé títí ojú rí àwùjọ irun funfun orí máa yọ ohun tí wọ́n ń tọ́ka sínú. ẹ wá dákun torí Ọlọ́run gbogbo wa la ní àwọn ẹni tẹ́ bá ti wá rí pé wọ́n ń takú Islam lórí ìwòsàn táwọn náà sì ń ṣe ó ní ẹ má jẹ́wé ẹ má jẹ́gbó ìwọ́dẹ̀ skarukia oníjàlábì ni ẹ o ẹ má jẹ́wé ẹ má jẹ́gbó òǹta ewé nahana meat leaf òǹta oníjàlábì ni ẹ o tó bá fẹ́ ṣe jálàbí wàá fi ṣe àfàlẹ̀ o ò ní ṣe dáwà mọ́ o ò ní ṣe lecture mọ́ tó bá ti ń ṣe lecture oníjálàbí ni ẹ torí pé wàá ṣàdúrà fún èèyàn ìwọ tó bá jókòó àdúrà ṣíṣe fún yàn oníjálàbí ni ẹ torí pànàbí náà ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn sàhábà àwọn gbólóhùn yìí lẹ jẹ́ kí a jẹ ẹ bá mi share program yẹn dákun àwọn gbólóhùn yìí ni ẹ má yẹ ká máa ṣì gbọ́ ìwòsàn ń bẹ nínú Islam ṣé wòsàn sínú Islam Ànábì ní tẹ́ bá fẹ́ sùn ẹ ká má sọ tẹ́nì méjèèjì ṣe bá dùà ní ẹ lọ ka nǹkan tó wà bẹ́ẹ̀ ni ẹ lọ kà kẹ́ ẹ lọ tún nǹkan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúlẹ̀ àwọn ṣùgbọ́n àbí nas kúlẹ̀ àwọn ṣùgbọ́n àbí falak gbólóhùn méjì yẹn lásán ẹ lọ kà ẹ lọ wo ìtumọ̀ rẹ̀ tá bá fẹ́ tu lédè Yorùbá ọ̀fọ̀ ni wàláhì ọ̀fọ̀ ni táyì bá sọ pé rúkìá táwọn àbí Islam ń pè ní rúkìá tá bá pè lédè Yorùbá ọ̀fọ̀ ló ń jẹ́ rúkìá ẹ wá jáde kẹ́ lọ mú ìtumọ̀ tẹ́ tún wá lè pe rúkìá wá ẹ má dáṣẹ́ àwọn èèyàn kan run nítorí pé ń fẹ́ jẹun ẹ jọ ẹ̀yin àfáà ẹ má dáṣẹ́ àwọn èèyàn kan nù bí wo ò bá ṣe mọ́ lónìí torí pé lẹ́kùn ṣìfáwò ti ṣí fún ẹ ilẹ̀kùn ọ̀la ti ṣí fún ẹ má bà tàwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn jẹ́ wípé nǹkan tó ń ṣe yẹn ẹ bọ́ ni ẹ má ṣe mọ́ it's no proper mùnáfíìkì lọ́lọ́run pẹ̀lú ẹ̀ Ọlọ́run ti sọ pé ní tó bá ṣe mùnáfíìkì kò ní rádìjọ́ nínú òun Ọlọ́run nǹkan tí wọ́n náà ṣe tó fi gùnkè tó wá sọ káwọn èèyàn kan máa ṣe ẹbọ ni kó má gbé
òòṣà ni ó má lọ forí balẹ̀ fún. Méjèèjì yẹn tọ́lọ́run pè ṣíríkù nìyẹn. Ṣùgbọ́n kó wá sọ wípé òkè ẹ jẹ́ kí n já ewé mi ṣú, ẹ jẹ́ kí n gún mọ́ èpo ọ̀bọ̀, ẹ jẹ́ kí n fi wẹ̀, kí n fi jáde, kí n lè ráàánú Ọlọ́run gbà. Ìyẹn ò ní mí nì. Ọwọ́ gbásè jẹ́ kalẹ̀ fún ẹ, wọ́n ní o pọ̀fọ̀ sí, èmi wá ka kùrìsíyù sí tàbí fátíà, ẹ dákun ṣé mo ti ṣẹbọ ni? Mi ò ṣẹbọ náà. Àmọ́ àwọn àǹfààní náà ẹ jẹ́ ká kíyèsí ohun tá a máa ṣe. Ẹ jọ̀ọ́, gbogbo owó tọ́lọ́run bá gbé àṣírí lé lọ́wọ́, má fi àṣírí àbòsí síta. Má gbàgbé wípé ìmíì tó bá fi síta owó ló máa fi ṣe. Tó bá wá fowó ṣe tí ò bá jẹ́, ó ti jẹ̀bi Ọlọ́run. Lóòótọ́ ọ̀tọ̀ ni kádàrá, ọ̀tọ̀ ni ìgbìyànjú. Kó o wá ṣe ìgbìyànjú, òkè àwa ṣáà ní ẹni tó jẹ́ pé kò ṣe mùsùlùmí, ó dẹ̀ ń bá wa ṣàṣàlátù, ó lóun láìkẹ̀, kò dẹ̀ yọ kúrò nínú Christianity. Bẹ́ẹ̀ tá a bá ń ṣe mólídì, mo ná àwọn pastors tó ń wá síbi mólídì mi, wọn sọ pé kọ́ yọ kúrò nínú Christian. Bẹ́ẹ̀ kọ́ ọ fẹ́ ṣe nǹkan kan, bóyá àkórè, wọ́n invite mi, mo lọ síbẹ̀, ẹ dákun ṣó ba ìsìláàmù mi jẹ́ ni? Ṣé ànábì sọ pé ká má bẹ̀lẹ́sì kejì ṣe ni? Ẹ gbọ́. Bàbá wa Ṣéhù Buhari ọmọ Musa, kọ́lọ́n bá wa ṣàlékún dáadáa wọn, wọ́n lọ sí chọ́ọ̀chì, wọ́n pè wọ́n ní lecturer. Bàbá yẹn máa ń gbowó ni o, wọ́n fi owó wọn pè wọ́n dẹ̀ tún lọ síbẹ̀, wọ́n lọ ṣe wáàsí fún wọn. Ẹ dákun ṣé wọ́n yìn wọ́n ni? Ṣé bọ́rọ̀ Ọlọ́run ló sọ? A sì rí nínú àwọn alákìídà tí wọ́n takò pé nǹkan tó ṣe ò dáa. Ẹ dákun, nígbà tá a bá wá lọ sí ibi tá a sọ pé a fẹ́ pèpè Islam, tí wọ́n ṣẹlẹ́sìn wa, tí wọ́n fowó wọn pè wá, káwá fáwọn ní ìdánilẹ́kọ̀ọ́, tí wọ́n wá lọ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ tí wọ́n ń takùn wọn pé nǹkan tó ṣe yẹn ò dáa. Ẹ dákun, ibo lẹ ti fẹ́ ṣe ìpèpè? Níbo lẹ ti fẹ́ ṣe iṣẹ́ olóore tọ́lọ́run rán yín? Àbí àwa mùsùlùmí, èmi tí mo ti mọ Ọlọ́run tẹ́lẹ̀, mo ti ń kírun, mo ń gbàwẹ̀, ṣóun ló fẹ́ pèpè sí kí n tún mọ Ọlọ́run? Ọlọ́run wo ló tún fẹ́ invite mi sí? Kò sí nǹkan kan ju wípé àwọn ẹni tí ò mọ Ọlọ́run ká bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, láì ṣe pé ó máa tákù àbí ó máa ba nǹkan tó gbé dání jẹ́. Kò yé yín? Kódà èèyàn kan jó lórí alágbo, ó wá fẹ́ di Islam, ó fẹ́ ṣe mùsùlùmí. Ìyún sọ kò ní kó dàgbù ẹnu náà, kò ní kó má ṣe mọ́ ẹbọ ni. That is rubbish. Bí pé òríṣẹ́ Ọlọ́run ṣe ni, àgbo tó ń ṣe yẹn ló nídìí àti bá package. Ó yá máa ṣe báyìí, ìwòsàn ni. Èyí ó máa jẹ́ ìwúrí, kò ní lè fi Islam sílẹ̀. Ohun tó ń fa most àwọn èèyàn lónìí tí wọ́n fi Islam sílẹ̀, ẹ má jà parọ́ fúnra wa, òṣì ni. Kò ṣe pé wọ́n lọ sínú ẹgbẹ́ mi, ó dáa fún wọn o. Ṣùgbọ́n gbà tó bá ti débẹ̀ tí ò sí solution, ojú títì ló máa jẹ́ àti padà sínú ẹ̀sìn wọn padà. Ẹ gbọ́ mi, ẹni tó fi Islam sílẹ̀, ipò wọn ò ṣe Islam mọ́ nítorí pé òṣì pọ̀ fún, fákírù pọ̀ fún, pọ́fàtì pọ̀ fún, ló ṣe fi Islam sílẹ̀. Ó wá lọ sínú ẹ̀sìn míì láti wá solution yẹn kò wá rí, ojú á máa tì láti padà sínú Islam, nítorí pé ó ti mọ̀ pé àwọn ayé á tún padà bú òun pé ibi tó lọ yẹn ò tún gbé. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, àní ṣubú dànù. Ìwọ ni ó súnmọ́ àwọn ẹni tó rí eye, kẹ́kọ̀ọ́ fi òye yí ẹ nínú ayé. Má rọ́ọ̀dù àwọn nǹkan tẹ́lómi bá ń ṣe. Ara ẹni tí ò kírun rí, kò gbààwẹ̀ rí, Ọlọ́run bá sì yọ́nú sí i. Ìwọ tó ń kírun tó sọ wípé àwọn èèyàn kọ́ kèfèrí, kò sí ìdánilójú wípé ìrun tó kí fọ́lọ́run, Ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ o. Kò sí ìdánilójú wípé àwẹ̀ tó gbà, Ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ o. Kò dis ìdánilójú wípé sàká tó yàn, Ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ o. Àmọ́ ohun tó dá wa lójú ni pé tọ́lọ́run lè gbà àdúà àti wà rere. Nítorí pé Ọlọ́run ló sọ wípé ìdíhùn ní astajibu lakum, ó ní ẹ pè mí dandan ni màá dá yín lóhùn. Ó ti fi compulsory sí. So àwọn ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀, ẹ wá jọ, ẹ dákun, ẹ já má dúà ní kókó. Ṣe gbìyànjú. Amina ṣe Khalifa àrẹsì ọlá ìtàn. Mú àdúà ní kókó.
ṣe gbìyànjú báwo láyé ṣe fẹ́ da ṣùgbọ́n má jẹ ẹrù èèyàn, má jọ fi nǹkan àráàmù parí iṣẹ́ fún ẹ. ìgbé kò sí jálàbí yẹn irọ́ ni, kò sí jálàbí ẹ̀dẹ̀ ń ṣe rúkìá, àwọn àáfàá ló ní rúkìá, ọ̀fọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ó sì tako àṣà tiwa náà Nàìjíríà. ìyé kákọ̀ máa mú igbá mọ́ igbá ká máa fi nǹkan wé nǹkan làwọn àáfàá ò lè ṣe, àmọ́ a ní gbólóhùn àyà tó tànà bí náà pè táwa náà lè pè sẹ́ni iṣẹ́ tá a bá fẹ́ lò tọ́lọ́run á sì fàṣẹ sí tó sì máa rí bẹ́ẹ̀. ẹ jẹ́ ń fún wa ní nǹkan kan. ṣé ẹ mọ̀ wípé gbólóhùn kan wà kódà kò ná 150 kọ́bọ̀ nínú àyà Al-Qur'an tó ṣe pé kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó láyé tí wọ́n bá ń ṣàṣìyàn kò ní rányàn. ìjẹ́yìn mọ̀ Suratu Bara Taubat, Suratu Taubat, tá a bá wo súra yẹn kò ní bísmìláì, wọn kì í ṣe bísmìláì sí. nígbà tọ́lọ́run ó parí iṣẹ́ ó lọ fi bísmìláì rẹ̀ sáàrin. ẹ wá lọ wo àyà yẹn látòkè délẹ̀, ẹ lọ kà á, ẹ lọ wo nǹkan tọ́lọ́run sọ ọ́nú ẹ̀. kọ́ wá mú àyà yìí ẹ wá hàn ní ọpọ́n ọ̀la, kódà kẹ wá hàn àyà yìí ẹ wá hàn sínú tákàndá funfun. tó bá ṣe pé ìṣọ́rí ló fẹ́ fi ṣe, tákàndá dúdú ló máa hàn sí. ẹ gbọ́, kódà kó jẹ́ pé o fẹ́ pàṣẹ fún yàn, ò ń lọ sí contract, o fẹ́ lọ gbaṣẹ́, àyà kan bẹ́ẹ̀ tí ànábì Sùláìmánà lò tó ní ìnáwó mi Sùláìmánà wà ìnáwó bismillahir rahman aláta àlú aláyà wà á tún ní mùsùlùmí, aláta àlú aláyà wà á tún ní mùsùlùmí. àyà yìí lásán tẹ́ bá súnmọ́ àwọn onísàá wọ́n wá bí jáde, wọ́n bí ilé rẹ̀ jáde fún yín, wọ́n wá là ní átìmí sínú tákàndá funfun. ẹ gbọ́, wọ́n là ní átìmí, ẹ wá fi ewé arùnpalẹ̀ ẹ fi sí, ẹ wá àbí káńfọ̀ tàbí perfume tó bá ní òórùn gan ẹ fi sí, ẹ wá mú tùràrí, ẹ wá mú, ẹ wá wé ní tírà, ẹ fi sápò lọ síbi tẹ́ ti fẹ́ lọ gba contract. bẹ́ẹ̀ bá pé igba pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin lẹ gba contract yẹn. ṣé kò sí àṣírí ń bẹ̀ ni? ayé wa ń sàṣì ẹ, ayé Al-Qur'ani gbogbo nǹkan tí mò ń sọ yìí o, àwọn bàbá wa lọ dìtẹ̀ tiẹ̀, wọ́n dẹ̀ ń lò nígbà tó fẹ́ jagun àwọn kèfèrí, ó dẹ̀ ń rí bẹ́ẹ̀. lẹ́yìn tèní tẹ́ẹ̀kọ́ lọ kakéwú, àṣetọ́nì ló kakéwú jù nínú gbogbo ohun tọ́lọ́run dẹ̀ bínú sí jù, àṣetọ́nì lọ́lọ́run bínú sí jù, torí pé ìmọ̀ tí ṣetọ́nì mọ̀ yẹn òun ló padà ṣe àdánwò fáṣetọ́nì. ẹ̀yin àáfàá oníkéwú, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀, ẹ bá mi share program yẹn jọ. àṣetọ́nì ló mọ kéwú jù, òun ló kírun jù. a gbọ́ lẹ́nu àwọn bàbá wa pé gbogbo àyè pátá tá a bá ti kírun láyé làṣetọ́nì ti forí balẹ̀ ń bẹ́ẹ̀rì fọlọ́run. tí mọ́ṣáláṣí bá ti lálẹ́ wù ń bẹ́ẹ̀ láyé làṣetọ́nì ti forí balẹ̀ rí níbẹ̀ fọlọ́run. kí ló wá mú àṣetọ́nì tó fi wá dẹni ìbínú Ọlọ́run? ni wípé ìsìjùdú lè háàdàmà táṣetọ́nì dẹ̀ gbọ́n rínú forí balẹ̀ fún ànábì Ádámù tó sọ pé rárá òun ò lè forí balẹ̀ fún nǹkan tó dá ṣojú mi, nǹkan tó fa ìbínú nù, tọ́lọ́run fi sọ pé àmọ́ àlákàwọ̀ àṣetọ́nì. ṣàṣetọ́nì ò sí lọ́hùn ni, kí ló dé tọ́lọ́run bínú sí? gbogbo àwa àfáà oníkéwú tẹ́ lọ kéwú ní Jamia, ẹ lọ Saudi, ẹ lọ Morocco, ẹ dákun ẹ má da ìsìlámù ilẹ̀ Yorùbá rú. nọ́ọ̀sù jálàbí kò yọ yín kúrò ní ẹlẹ́bọ o, bó ṣe ṣe jálàbí kò túmọ̀ sí ipò di mùsùlùmí o. ẹ gbọ́ mi dáadáa, ẹ jọ ṣe ń tẹ́lẹ̀ mi. nọ́ọ̀sù jálàbí kò yọ yín kúrò nínú Islam. bẹ́ẹ̀ ni bó ṣe sá jálàbí kò túmọ̀ sí pé wà ṣáájú èmi tí mò ń ṣe jálàbí ṣáájú mi wà lùjẹ́nà, torí pé nǹkan tí mò ń ṣe ìwọ kọ́ ló fẹ́ dá mi lẹ́jọ́ o. Ọlọ́run ló ní ẹjọ́, òun ló fẹ́ dá mi lẹ́jọ́. wáyé tó ń jọ́jọ́ Ọlọ́run kó tó di pé màá lọ bọ́ lọ́hùn. ìwọ náà fún ara rẹ tó ti ń ṣe ìdájọ́ Ọlọ́run láì ṣe pé Ọlọ́run ti ṣèdájọ́, ó ti di kèfèrí. Ọlọ́run sì sọ pé ò gbọ́dọ̀ dẹ́nikẹ́ni lẹ́jọ́. Ọlọ́run máa sọ fún ànábì Mùsá bẹ́ẹ̀
ipa ẹjọ́ ẹ̀dá kan ò sí lọ́wọ́ rẹ̀ àyàfi mi Ọlọ́run. Kí ló wá dé àwa àfáà òde ìní tá à ń ṣe ànábì Musa tá a fi ń ṣe ìdájọ́ tọ́lọ́hun ò tí ì ṣèdájọ́ rẹ̀. Abẹ́ gbàgbé ànábì wa Muhammad abasa watawalla ájà àwọn ọ̀lẹ́ àmà ṣe é gbàgbé ní ẹ̀yìn àfa nígbà tí afọ́jú kan wọlé tó ní wà ànábì mo fẹ́ mọ̀nà ànábì gbójú fáfọ́jú Ọlọ́run ní abasa watawalla ájà ọ̀lẹ́ àmà ìwà ànábì èyí ṣe tó gbójú fún afọ́jú ni. Àwọn eléyìí ò ń pè wọ́n kọ́ wá gbẹ̀sìn ni tó bá wù wọ́n lọ́ máa gbà ẹni tó tó ẹ wá tó sọ pé òun fẹ́ gbẹ̀sìn yẹn gangan ló ṣetán àti gbẹ̀sìn. Ẹ jọ̀ọ́ ẹ má dá ìsìláàmù rú ẹ̀yin àfà ẹ̀yin ọ̀gá ẹ̀yin sàràfíyà ẹ̀yin alùsùnà gbogbo alálì súnà torí pàǹkìrùn súnà àṣẹ Ọlọ́run ni à ń tẹ̀lé à ń gbààwẹ̀ àṣẹ Ọlọ́run ni à ń tẹ̀lé kódà èyí tó jẹ́ súnà tí ò tún yẹ ká ṣe òun ni tàràwì táǹkì lọ́jọ́ nínú ramadana a tún ṣe kí ló wá yọwọ́ pọ̀ nínú ẹ̀sìn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń lo ìdájọ́ lórí ẹ̀sìn kó tó di pọ́lọ́ ń gbé ẹ̀sìn dé kèfèrí ni wọ́n o tẹ́ bá ti ń rí wọn ẹ máa sá fún wọn. Gbogbo ẹni tó bá ti ń pe àwọn àfa ẹgbẹ́ wọn lẹ́lẹ́bọ o ò nímọ̀ nípa rẹ̀ o sì ń pè wọ́n lẹ́lẹ́bọ ẹ sá fún wọn olórí burúkú ayé ni wọ́n o. Àwọn ẹni tó ṣe wípé àwọn ló ti ń ṣèdájọ́ ènìyàn kó tó di wípé ẹni yẹn kú tọ́lọ́run ó fi ṣèdájọ́ wọ́n ti ń ṣèdájọ́ lé lórí ẹ sá fún wọn ẹni àánú ni wọ́n o. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lálẹ́ òní. Nọ́ọ̀sù jálàbí nọ́ọ̀sù wòsàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo wọn tó bá ti ń ṣàdúrà fún yàn oníjálàbí ni ẹ́ ó bá ń ṣe àjò fún yàn oníjálàbí ni ẹ́. Àmọ́ ohun tí mo fẹ́ yànnàná orúkọ tí wàá jẹ́ má jò ba ìsìn ẹ jẹ́. Má jẹ́ lord of soap ó ti bẹ̀ ìsìn jẹ́ àáfàá ló pe rẹ̀ sọ̀rọ̀ ẹ lórúkọ tó dáa ẹ dákun gbogbo wa là ń ṣe a dẹ̀ dúpẹ́ yípo Ọlọ́run gbọ́wọ́ wa ṣàṣẹ kò bẹ̀sìn wa jẹ́ o fún wọn tó jẹ́ pé ó ṣì ń ta ọwọ́ ni má ṣe gbìyànjú tó sì jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé lára gbìyànjú yẹn lọ́lọ́run á ti gbé sábàbí rẹ̀ dìde tó sì ṣe inú òṣì yẹn ló máa kú sí o. Kò sóhun tí mo fẹ́ parọ́ wá fún ẹ torí pé ò ní ohun tó fẹ́ fún mi. Àmọ́ tó bá ráyé lò tó bá rẹ́ni tébi ń pa wàá ṣe lóore àkọ́kọ́ ẹ̀sìn nìyẹn ṣàánú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣé wàá ráwọn ẹni tí wọ́n ń pariwo ẹlẹ́bọ yìí ẹ jẹ́ ká mú èèyàn kan jáde nínú wọn tó jẹ́ olóore tóun náà ń ṣe oore fáwọn èèyàn. A rí Àgbàlá Gabriel nínú Christianity a rí bàbá wa Àlìfúlání nínú mùsùlùmí a rí ẹlẹ́sìn Ògo nínú mùsùlùmí a rí bàbá wa Young Sheikh nínú mùsùlùmí a rí bàbá wa kí là ń porúkọ wọn Sebilu Najat Shehu Àlìfúlání nínú mùsùlùmí àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ìwọ̀nba tọ́lọ́run sì fáwa náà Ọlọ́run jẹ́ ká máa ṣe nítorí wípé àwa tó ń pè lẹ́lẹ́bọ yẹn gangan lọ́lọ́run ọba wa gbé àánú àwọn èèyàn sí lọ́dọ̀ ká máa ṣe fún yàn. Tó bá wá pè wọ́n lẹ́lẹ́bọ má jẹ́ ó dún ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ fà sí kòtò Ọlọ́run. Ipò Ọlọ́run o Rọ̀fíù ẹlẹ́sìn náà ní àbíkí ló ti pè rẹ̀ ó sọ pé lẹ́bọ ni mí mo fi ládàá rẹ̀ Ọlọ́run mo gbà kún tèmi àyàfi tó bá jáwọ́ pé mi ò ń ṣe lẹ́bọ ló kù. Gbogbo iṣẹ́ olóore tó bá ṣe látàlẹ́ ìlọ kó máa jẹ́ tèmi ló bá tán ó ní ìdí àti fúnru wọn lé sí mọ́. Káàánú Ọlọ́run kó wà pẹ̀lú wa a ò ní ṣìṣe o a ò ní ṣílẹ̀tẹ̀ ẹ bá mi share program yìí ẹ bá mi like program yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé ẹ bá wa share ẹ bá wa like ẹ ní ṣubú dànù ẹ ní mọ̀ṣì ẹ ní mọ̀yà à ń wọlé lọ sùn báyìí má gbàgbé mo ní tó bá fẹ́ sùn ó máa sa àwọn gbólóhùn yìí wákọ̀ dímúná ìlà àmìlú mini àmọ̀lí wájà alínáwó àbá àmọ̀zúra ayé àlùkùránì ni ṣùgbọ́n tó bá jẹ́ pásásí kan ń bọ̀ nú afẹ́fẹ́ wá bá ẹ ayé yìí ṣiṣẹ́ púpọ̀ láti lè máa lò
láti lè máa fi fẹ́ aburú tó ń bẹ nínú afẹ́fẹ́ lórí rẹ̀ dànù. waqaddimna ila amilumil amal waja'alnahu aba'an manzura. àkọ́kọ́ nìyẹn, má gbìyànjú máa ṣe, kódà tó fẹ́ jáde nínú ilé kó máa ṣe. àwọn bàbá wa sọ tá bá fẹ́ ṣe o lè máa tàka dànù lórí báyìí. àṣírí nìyẹn. ọ̀tọ̀ ní kéèyàn tọ́ kéwú, ọ̀tọ̀ ní kó fẹ́ lò fáṣírí. ìyẹn ọjọ́ mi ni màá treat ẹ̀. àpẹlọpọ̀ mi ló máa lóhùn ń ṣàdúà àmọ́ kéwú ló ń tọ̀ kò ń ṣàdúà. ọ̀tọ̀ làdúà ṣíṣe, ọ̀tọ̀ ní kéwú, ọ̀tọ̀ ní pò ń tọ́ kéwú. wákà sórẹ́tù Yasin tó bá mọ̀, ibi tó bá mọ̀ dé sàkó tó sùn. tó bá wá dé wájà adínàmí bẹ́ẹ̀ ni àìdí im sadan wàmí àlìfì im sadan fagíṣẹ́ ìnáwó fàwọn láyé sírú náà sa mẹ́ta sí i. kódà kó má wà mọ̀ kankan kó jẹ́ pé nǹkan yẹn lásán ló mọ̀. wájà adínàmí bẹ́ẹ̀ ni àìdí im sadan wàmí àlìfì im sadan fagíṣẹ́ ìnáwó fàwọn láyé sírú. táwọn èèyàn gan fún ara wọn àwọn amọ̀kùnkùn ṣe kà tó bá ti nígbìmọ̀ kan lórí rẹ̀ yí pé nítorí lágbájá la fẹ́ ṣèpàdé ni Ọlọ́run máa da ìmọ̀ wọn rú, ó máa dàrú. àṣírí àwọn bàbá wa àná nù. ó ṣe sọ pé kò sáṣírí ní Islam ló náṣírí náà. ó lè sa sómi ìwẹ̀ kó o fi wẹ̀, yóò máa ṣiṣẹ́ àṣírí ìṣọ́ra fún ẹ. kó wá ka mọ́ sọ tẹ́nì méjèèjì kúlẹ̀ àwọn ṣùgbọ́n àbí náàsì kúlẹ̀ àwọn ṣùgbọ́n àbí falak kásì. ó lè sa sómi, sa sínú omi tó fẹ́ mu. kódà àwọn gbólóhùn yìí tó bá fi nǹkan sínú tó jẹ́ májèlé tó bá sá tó sì nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wà jẹ́ àjẹgbé ni nígúnjẹbọ. kí ló fẹ́ ṣẹlẹ̀? ẹ má dá ìsìlámù rú mọ́, ẹ má bá ìsìlámù jẹ́. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ká ṣe ìwòsàn nínú Islam kò yọ wá kó nínú Islam o. kó o ṣe ìwòsàn nínú Islam kò yọ ẹ́ kó nínú Islam. kó wá sọ pé o ò ṣe oògùn kò túmọ̀ sí pé o ti rí ìyọ́nú Ọlọ́run. n fẹ́ kó o dì mú bẹ́ẹ̀. ó dẹ̀ ṣe oògùn ipe kó fi lára rẹ kò túmọ̀ sí pé o ti di kèfèrí o. èyí tí ó yọ ẹ́ kó nu kèfèrí ni o máa ṣe. bí kò sọ pé ọkàn èèyàn ni ó fi jẹ́ àṣejẹ́, ọkàn èèyàn ni ó gún mọ́ṣẹ́, nǹkan tó bá ti pàtẹ́nì mọ́ èèyàn òun ni ó yọ kúrò. àmọ́ gbogbo nǹkan míì tó bá ti jẹ́ pé dábàá ni kò sí ìtò lè lò láti fi lo wá ìgbésí ayé rẹ̀ tó pé ayé Al-Kùránì ni. ó ní àti èyí tí mo ṣe ní jíjẹ fún yín nu dábàá àti dábàá o àtewé mo ṣe ní ìwúlò fún ẹ̀yin ọmọ ènìyàn. ẹ jọ̀ọ́ àná Ọlọ́run wà pẹ̀lú wa o. ẹ bá mi like program yìí, ẹ bá mi share program yìí. tó bá fẹ́ sùn lálẹ́ fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ kọrí sí gabas tàbí ó kọjú sí gabas nítorí àlákàlà àtàwọn ẹlẹ́mìí òkùnkùn kọ́ bàbá lágbára lórí rẹ̀. ṣé kò sì tẹ̀lé àná Ọlọ́run yóò wà fún ẹ. Bismillahirrahmanirrahim. ò ní ṣubú dànù ọlá nàbì. à ń wọlé lọ sùn báyìí àní tójú òun dójú kú o. èdè ayé ò ní mú wa, àṣàṣì ayé ò ní fún wa. èèyàn wá ní kò sáyé, èèyàn sì sínú yàrá rẹ̀, wọ́n sì pé ń ta, ó sì dìde láàrin òru, ó sì lọ ń kanlẹ̀kùn kókókókókó olè ń jà tí nǹkan kan ò sì ṣẹlẹ̀. ayé ló dì, ayé dì ní. àwọn èèyàn bá jáde, òun náà ló tún tẹ́ pè mí lólè, ọba pa. kí ló wá ṣẹlẹ̀? òun náà ló pariwo olè, òun ló wá jí àwọn. àtúmọ̀gbà tó tún disappear, ó tún lọ pààrọ̀ aṣọ. látúrí yí pé ó tún lọ ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù. ṣe rí páyé ni. kéèyàn kan wá ní òsáyé tá a wà nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá. ẹni tó sọ pé kò sáyé yẹn ayé ló ń ṣe o. ayé ń bẹ ńlẹ̀ Yorùbá o. àwa la ní oògùn, Yorùbá ló ní. tí Al-Kùránì pè ní ṣìfà òun dàwa, àwa la ní. Ọlọ́run sì fagbára sí i, àmọ́ má lo èyí tí yóò kàn bínú Ọlọ́run, tí yóò fi rí bínú Ọlọ́run ní járe. èyí tí ó fa ẹ̀ṣẹ̀ síwájú Ọlọ́run látọ̀dọ̀ asọ́dọ̀ Ọlọ́run ní já lò. alala ilà ilàlá aláàjákọ̀ ṣoṣo Ọlọ́run. ayé ń bẹ o, èèyàn ń wà o. ayé ń bẹ o, èèyàn ń wà o. Ọlọ́run ló lẹ́sìn, ìwọ ló láyé. bó bá ṣe ṣe láyé wà bá Ọlọ́run pàdé bẹ́ẹ̀. bó bá ṣe dáadáa wà bọ́ Ọlọ́run bẹ́ẹ̀. bó ṣe dáadáa ó bọ́ Ọlọ́run bẹ́ẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. Please like, share.